kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Yínka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín ẹ̀yin èèyàn ní sis láti máa amaze me. Now let me tell you this, you cannot water down Seyi Makinde's efforts. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. You can't give all the credit to get federal government because Seyi Makinde too òun náà try. Gbogbo nǹkan tí máa yẹn ń ṣe káwọn èèyàn má wọnú gbó kíyàn má wọnú gbó ó fi curfew síta ó ṣe gbogbo ẹ̀ ṣé ẹ mọ̀ pé security and safety measures ni as far as bó ṣe wà concern kò lè trust anybody. ẹ̀yin èèyàn wa àǹtí Yínká TNT ó ti jáde tán fún gọ́vnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí kó tí wọ́n sọ wípé gọ́vnà Ṣèyí Mákindé ló jí àwọn ọmọ òun kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ̀yin tèmi ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ jẹ́ ká gbọ́ látẹnu àǹtí Yínká TNT bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. Because kò mọ ibi tí nǹkan tó ṣẹlẹ̀ ti wá so kò lè you cannot it will be very silly tí o mọ nǹkan tó ń ṣe mo sorry láti sọ sà láti allow just anybody tí o wà certified kó jẹ́ pé a certified security personnel láti wọnú igbó kókò ní pé okay o mo lágbára mo ní ẹ̀pùgùn mo ní kinní kan ó yá ẹ wọnú igbó kò lè trust anybody because anything bá ṣẹlẹ̀ sáwọn if anything had happened to those children òun ni first person táwọn yẹn máa béèrè lọ́wọ́ ẹ̀ so wọ́n wá imagine a governor of a state kọ́ wá máa béèrè pé okay o nǹkan kan lẹ́yìn táwọn èèyàn wọnú gbó nǹkan kan ṣẹlẹ̀ kọ́ wá máa pè pé kọ́ wá interrogate kọ́ máa investigate ẹ̀ pé why tó ṣe allow àwọn èèyàn tí wọn kì í ṣe security personnel tí wọn ò ní kinní kan kọ́ wọnú gbó lọ káwọn èèyàn wá kó wá máa jẹnu àbí kó wá máa ní I thought I think kinní kan gbàtọ́ ti láwọn lè ṣe. You people will just ẹ kàn máa ń rò nǹkan nípa parí yín pé bó ṣe yẹ kó rí ẹ ní ó yẹ kó allow lọ síbo gbogbo ó fi curfew síta just to bar or to prevent people from going into the bush láti lọ bá ṣe àwọn ọmọ yẹn or ó ní káwọn èèyàn má lọ síbẹ̀ ó wá síta wá make announcement security and safety measures ni you people should think. So ẹ fẹ́ kó subject ara ẹ̀ kó belittle ara ẹ̀ kó ronú bí normal human being tó bá ronú bí normal person bẹ́yìn ṣe ń ronú kò yẹ kò ní jẹ́ governor of a state tó bá ń ronú because ibi tẹ́yìn ronú sí ibi tí ìrònú yín pin nìyẹn so irú ìrònú yẹn ò qualify to be a governor of a state láti máa ronú wípé okay irú nǹkan báyẹn tó ṣẹlẹ̀ tó jẹ́ pé very huge nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kókò wá allow wípé in the name of mo lágbára mo lóògùn mo ní kinní kan mo lè sọ̀rọ̀ kókò ní okay ẹ lọ káwọn ọmọ wa ṣé bó ṣe ń ṣe nìyẹn tí ò mọ bí tí nǹkan tó ṣẹlẹ̀ ti wá tí ò gbúdọ̀ ẹni tó ní àwọn fẹ́ lọ sínú gbó tí ò lè trust anybody. Ṣé at that point ṣó yẹ kí governor Ṣèyí Mákindé trust anybody láti lọ nugbó gbogbo ẹ̀yin tẹ́ ní ó ń gamble kò jẹ́ káwọn èèyàn lọ síbo gbogbo curfew tẹ́ rí yẹn gbogbo káwọn èèyàn má lọ sínú gbó tó wá sọ̀rọ̀ tó mọ̀ wípé security measures ni how many governors náà máa bí làwọn èèyàn máa lọ protest tó dẹ̀ máa bọ́ta sáàrin wọn kó tiẹ̀ bóyá àdìgbà tó ń rí aṣọ àwọn èèyàn yẹn governor yẹn lè má ní nǹkan kan tó fẹ́ ṣe kó má mọ ọ̀nà tó máa gbégbà but that word of reassurance don't give don't put ara online personality online integrity online pé má worry àwọn ọmọ máa jáde goes a long way. tẹ́ ẹ bá mọ̀ that word yẹn tó ṣe yẹn tó jẹ́ pé bó ṣe ń bọ́ síta tó ń sọ̀rọ̀ ó ṣe a lot lára àwọn èèyàn lára family and friends bó ṣe báwọn èèyàn ṣe rí tó ṣe ní ẹ má wọrí tó ń fọwọ́ sọ̀yà tó ń rí aṣọ bí ò tiẹ̀ tí ì ní nǹkan tí ò ní hope. So you cannot water down his effort. You can't give all the credit to federal government. Tẹ́ bá jẹ́ ìkà, they're wicked. Kí lẹ expect kí máa yìí ṣe? You saw when they went from federal, they went straight. Lọ síbi tí nǹkan ti ṣẹlẹ̀. On a good day, tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ìlú, tí àwọn èèyàn bá ń bọ̀ láti federal anyway, wọ́n á kọ́kọ́ lọ bá governor. In fact, àtàwọn àti governor ló yẹ kó jọ lọ síbi tí àwọn tó wá láti federal lọ. But wọ́n bypass ẹ̀ wọ́n ti ẹ̀rọ bí i governor kan wà lù is that how ṣé bó ṣe ń ràn nílùú nìyẹn. So irú àpẹẹrẹ mi ò fẹ́ràn ẹ̀wọ̀n ọ̀ràn ẹni ṣé kò wá ní òun náà wá ní caution ara ẹ̀ kó wò pé kó mú ilé ẹ̀ kó fi ilé ẹ̀ in order pé kó tighten of security ẹ̀ nígbà tí wọ́n ń bọ̀ tí wọ́n yà sọ́dẹ̀ tó kàn lọ straight kò ní tighten of security ẹ̀ ó yẹ kí wọ́n jọ lọ síbẹ̀ yẹn ni. Did you all see what happened? So kò ní tighten of security ẹ̀ a kò jẹ́ pé just every day can carry kọ́kọ́ wọnú gbó ìdí náà pọ̀ fẹ́ lọ káwọn ọmọ wa. Is that how it's done?
tó bá ṣe bẹ́ẹ̀ that means kò work láti jẹ́ governor of a state. Gbogbo nǹkan tó ṣe yẹn bó ṣe ní káwọn èèyàn máa wọlé bó ṣe ń bọ́ síta tó sọ pé nobody láti wọnú bush yẹn bó ṣe fi coffee yẹn it's enough láti fún ní credit. Gbogbo àwọn nǹkan tó ṣe yẹn wà enough láti fún ní credit. You cannot water down his effort. He tried. In fact, ó wùwà jẹ́ pé ó wà is a leader. Bó ṣe yẹ kí good leader ṣe ló ṣe. Ó protect our citizen if you don't know. Torí tó bá allow tí nǹkan bá ti ṣẹlẹ̀ tó kò mọ bí tí kíní yẹn ti wá tó bá ti allow àwọn èèyàn tó bá take advantage of the moment of that nǹkan tó ṣe yẹn tí ó jẹ́ pé ó lose security kíní ẹ̀ tó bá ṣe àwọn ọmọ yẹn léṣe nǹkan ọrùn ẹ̀kọ́ ló máa wà ní. Kán wá máa pè pé kíní kan wọ́n máa ní wọ́n náà lè ṣe ni mo dé allow wọn láti lọ síbẹ̀. You as an individual ẹ̀yin as citizen báwo lẹ ṣe máa fi ẹ̀yin náà lè máa criticize ẹ̀ for those nǹkan tí máa yẹn ṣe ó deserve credit. Bóyá ẹ mọ̀ pé nǹkan tó ṣe yẹn ó huge tẹ́ bá mọ̀ by preventing just individual to láti lọ sínú igbó lọ bá àwọn ọmọ yẹn by pé ó sọ pé curfew just to prevent people from going into that bush ó yẹ kí ẹ fún ní credit ẹ in fact òun ló ṣe mọ́ iṣẹ́ preliminary iṣẹ́ yẹn òun ló ṣe anything táwọn àwọn kìíní ò bá ṣe anything tí wọn ò bá ṣe òun ló ṣe iṣẹ́ yẹn ló tẹ́ṣẹ́ yẹn lẹ̀ àwítán ẹ̀yin kan tún ní ó sọ pé nǹkan tí àwọn kìíní kan demand so wọn ò demand ẹ̀ òun ló kàjọ ẹ̀ àbí ó kànjọ́ kìíní yẹn òun ló form ẹ̀ pé nǹkan tó ń demand rẹ̀ you people are stupid tó bá ń fi nǹkan nù yín jẹ máa ronú kí ló fẹ́ gbà ń bẹ̀ láti jẹ́ ó fẹ́ fẹ́ àwọn ọmọ yẹn ṣèrúbọ ni àbó fẹ́ fẹ́ àwọn obìnrin yẹn ṣèrúbọ. You cannot water down his effort. Tẹ́yìn ò bá rí àwa kan rí effort ẹ̀ ta lọ́pọlọ gbogbo nǹkan tó ṣe yẹn ó show wípé is a leader. He loves his people. Òun go fẹ́ lóko àwọn èèyàn lọ́rùn kò fẹ́ káwọn ọmọ yẹn dòkú ní gbogbo nǹkan tó ṣe yẹn. Because if he had allowed just anybody to get into that bush, anything would have happened. Anything can happen. Anything ló lè ti ṣẹlẹ̀. Anything could have happened. Bó ṣe káwọn ọmọ yẹn wá lódidi, wọ́n lè má rí wọn kó wá lódidi mọ́. Tó bá jẹ́ pé bẹ́ ṣe fẹ́ kó allow èèyàn, bẹ́ ṣe fẹ́ kó ṣe, that means pé kò qualify láti jẹ́ governor. You cannot think the way you people better ṣe reason kan tẹ́ ń kọ káàkiri yẹn. Mo rí pé no